ọlọ́run bá ní ọ̀kan lọ́lọ́run ọba o ọ̀kan lòun o ẹ gbọ́dọ̀ lọ́wọ́ bá mi tẹ́ máa sìn lẹ́yìn ọba ẹyọ kan ìdáwà gbàgbọ́ nìyẹn àwa alùsùnà wal jamaa àwa alùsùnà wal jamaa wa salafiyun be proud of salafiyya anywhere you are anywhere you go I'm a salafi jẹ́ kó dáhùn ma ipe you are not a sufi. àwa la ṣe wà lójú ọ̀nà níta kan bẹ́ẹ̀ ni pé kọ́ dákun kó fẹsẹ̀ wà múlẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run wa pa wá lédè siratal mustaqim ọlọ́run ní kul ya alal kitab ọlọ́run mọ́ni rẹ̀ anábì sọ fún wọn yìí pé ẹ̀yin alal kitab gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tá a fún tíra síwájú àwọn kiri yahudi àti nasara nìyẹn ta'alaw ọlọ́run bá ní ta'alaw sọ fún wọn yìí pé kí wọ́n máa bọ̀ ila kalimatin sawa'i baynana wa baynakum lérí gbólóhùn ẹyọ kan tó jẹ́ pé òdodo láàrin àwa àti alla na'buda illa Allaha wa la nushrika bihi shay'a òun náà ní ká máa ṣe nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba àlá ká sì máa ní nǹkan mi tá a fi sẹ́gbẹ́ rẹ̀ tá a tó máa ṣe ẹ wá èyí Júù àti Kírísítẹ̀nì ẹ wá ta'alaw ẹ wá ẹ jáde ọjọ́ kó sọ. kalima la ilaha illallah gbogbo rẹ̀ dàrú máa lọ́wọ́ ẹnìkan ló dá gbogbo ayé ẹnìkan yẹn gbogbo ayé gbọ́dọ̀ máa sìn ẹnìkan gbọ́dọ̀ wà nínú ayé kọ́ máa mú tí wọ́n dá sínú ayé kọ́ máa wá sìn irin wọ́n dá sínú ayé ni omi wọ́n dá sínú ayé ni màláìkà wọ́n dá sínú ayé ni àwọn ànábì Ọlọ́run wòlíì àwọn àfáà wọ́n dá wọn sínú ayé ni ṣètọ́nù wọ́n dá sínú ayé ni ọba tó láyé là ń sìn kẹ́lìmà haq ọ̀rọ̀ tó ń pè lódodo ọ̀rọ̀ nìyẹn nígbà ànábì dé àwọn kan gbà wọ́n rà nu Ọlọ́run àwọn tí wọ́n gbà wọ́n rí ya Ọlọ́run. litahrir alkulubi mina ta'alluq bil amwati wal ashjar anabi de wa to fara Maka pé ara Maka ẹ má sìn àwọn bàbá mọ́ àwọn wòlíì àtàwọn ẹni rere tí wọ́n ti kú ẹ sì má débi igi mọ́ afara'aytumul Lata wal Uzza Ọlọ́run bá ní sí ojú yín fọ́ ni sẹ́yìn ò rí Lata bí ó sùn sí èèyàn Lata o èèyàn ní onímọ̀ fún wọn ní chinchin àwọn bíi egg roll lọ́dọ̀ tiwa lọ́hùn tí wọ́n bá ń sọdún ẹbọ onímọ̀ ń dín nǹkan fún wọn yóò máa dín dín kó dín yóò fún wọn lómi tí wọ́n mú sí wọn wà lọ́dọ̀ táwa fò ní òhò ájì tí wọ́n ti wọ́n ń ṣe nìyẹn ó ní owó nídẹ̀ ń pọ́ǹpù owó sínú iṣẹ́ ẹbọ yẹn Láta nígbà òkú tán wọ́n sin wọ́n wá kọ́lé lẹ́sàárẹ̀ rẹ̀ lérí wọ́n wá lọ lè bọ́ wọ́n ti sọ di sọ́nà min asunami Mẹ́kà ló sì di ọ̀kan nínú àwọn òòṣà Mẹ́kà ní èèyàn ni làwọn náà ń sọ fún àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá pé ẹ má sì ṣe wù mọ́ kẹlẹ́ ránú Ọlọ́run ṣé wò ní kankan tó lè ṣe nínú ayé wọ́n dáhùn náà sínú ayé ni ẹni wọ́n bá ti dáhùn ní tó lè ṣe ọba adéda ló bá ti ṣe gbogbo nǹkan wọn ò lè fún yín wọn ò lè gbà lọ́wọ́ yín ẹ lè pè wọ́n ẹ lè bẹ̀ wọ́n wal Uzza yìí igi lòun igi araba igi araba ńlá ni bí igi araba ti wá ń bí igi ni tí wọ́n ń bọ nílùú Mẹ́kà Ọlọ́run bá ní Uzza ebi náà lọ́wọ́ alẹ́ bẹ́ẹ̀ sàdásí yóò ṣe kíni yóò kúkú gé bẹ́ẹ̀ gbé ṣubú bẹ́ẹ̀ wú yóò padà ṣubú ẹsẹ̀ wa máa pè é lọ́lọ́run gbogbo ẹni tí máa ń ṣẹbọ Ọlọ́run ọ̀sánú ẹ o wàhálà ní ilé ayé ń bí kó tó wà lọ́lẹ̀ kan wàhálà tọ̀ Ọlọ́run bala tad'u min dunillahi Ọlọ́run ni ẹ má máa pè é tí ì sọ Ọlọ́run ma la yanfa'uka wa la yadurruka wọn ò ní àǹfààní kan tí wọ́n ṣe fún yín wọn ò sì ní aburú kan tí wọ́n gbé kó fún yín wọn ò sì lè fara ní Ọlọ́run ni ẹ máa ṣe kínní náà ní ká ẹ máa pè ànábì wa mú àwọn yẹn kúrò nínú ìmọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ èṣù nítorí pé wọ́n fẹ́ bí ẹ bùkátà ayé àwọn ará Mẹ́kà tí wọ́n máa ń wówó wọ́n lọ́dọ̀ ṣètọ́n tí wọ́n máa ń wá sọ wọ́n lọ́dọ̀ ṣètọ́n tí wọ́n máa ń wá gbéga wọ́n lọ́dọ̀ ṣètọ́n tí ṣètọ́n máa ń jẹ́ ọ̀rẹ́ fún ọmọ èèyàn ọmọ ànábì Adam. litahriri nnasi min al-i'tiqadat al-mutanaqida àánú ànábì lérí ayé ni pé ànábì wá yọ wá kó nú àwọn tó takora wọn àdéhọ́kàn tó takora wọn tó jẹ́ pé lèlè ákìlì sẹ́lìm làákàyè tó bá gbádùn tí kankan bá ti rọ́ọ̀lù yọ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó takora wọn àdéhọ́kàn sí
wọ́n ní ta lọ́lọ́run ọlọ́run bẹ lókè wọ́n ní bó ni Jésù ṣe jẹ́ ọlọ́run ni ta ló dá Mariam Mary tó bí Jésù ọlọ́run tó wà lókè Jésù kọ́bọ̀ lòun náà jẹ́ ọlọ́run ni nígbà táwọn ọ̀tá tí wọ́n fẹ́ pa Jésù oye ta ló gbé lọ sókè ó ní angel ọ̀dọ̀ ta ló gbé lọ ọlọ́dọ̀ ọlọ́run bóun Jésù jẹ́ ọlọ́run ni. الاعتقادات المتناقضة بالعقل السليم làákàyè tó bá pé lọ́gbọ̀dọ̀ gbá wọlé. Mary oye tí wọ́n pè ní Mariam òun pè ní Jésù wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní Mary ló bí Jésù ta ló wá dá Mary wọ́n lọ́lọ́ ta ni Jésù oye wọ́n lọ́lọ́ lòun náà ọlọ́run dá ọlọ́run mọ̀mọ́ dúpẹ́ Islam wọ́n náà ṣàlàyé alhamdulillah ọlọ́run pàṣẹ kí wọ́n bí ọlọ́run torí pé Mariam Mary lọ́wọ́ àtẹ́lẹ̀ kí ànábì Isa sáńpẹ̀ ní Jésù tó ṣe kí ni kó tó dé ọlọ́run wá pàṣẹ fún Mariam pé ọyá bí ọlọ́run òun náà wá ń jẹ́ ọlọ́run wá di mélòó jẹ mọ́ ni wọ́n sọ pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ nígbà Ànábì dé ọlọ́run fi ṣàánú wa èrò orí burúkú yẹn àwọn ò ní mọ́ ló fi mọ́kàn gba Islam lágbàlá yìí nígbà tí wọ́n rí òdodo pé èyí tá Ànábì mú wáyé gangan lọ́nà òun náà ní ọ̀rọ̀ àbí àfa àtijọ́ ní àní talọ́ yẹ ká máa pè ọlọ́lọ́ wàláyé ẹ̀ lè wé stadi òdodo wàlá kò síbi tẹ́ sálọ àwọn àtúnfi adétalẹ́ yẹ ká máa pè ọlọ́lọ́ wàlá yàrá ṣe Ibrahim agisi ní kọ́ ọ̀rọ̀ ni olóhùn náà lè máa ṣe eré ẹ̀ dàrú ni ìbéèrè yorùbá wa dàrú ọlọ́ni bàdá tẹ́lẹ̀ ọ́ má aláhi àhàdá ẹ má pẹ̀lú bí mọ́ ọlọ́run ó ní òdùn òun ní èmi ni ẹ pè òdì ibùdó àwọn tàdá yìí sá dàá ní ẹ má dáhùn tẹ bá pè mí iná lẹ́tọ̀ nínú àmì ìdúró nílá àwọn táyà ń pè tẹ́ ìsọlọ́run ìbádùn àmọ̀sá lókun ẹrú mi bí yín làwọn náà aláàánú sọ bẹ́ẹ̀ o ṣẹ́sìn tá a máa ṣe nu ó ní wọ́n fẹ́ kó àwọn yẹn kúrò níwájú àwọn bàbá gan kó mẹ́ tọ́dọ̀ tí n sọ yìí bá ti yé bàbá gan fún ẹ yóò fi sáwí lẹ̀ kò ní ṣe kíni kò ní bá yín ṣe mọ́. yá Sheikh Ibrahim ó ní wọ́n Sheikh Ibrahim àkísí ní gbàmílẹ̀ ya Rasulullah ó sì bí yẹ̀ dé ìró ànábì wọ́n ṣà gbọ́wọ́ mi mú o gbàmílẹ̀ o mọ̀jẹ̀ ń parẹ́ mọ̀jẹ̀ ń ṣubú o al-i'tiqadatu al-mutanaqidatu lil-aqli salim làákàyè tí kan bá ti rọ́ọ̀lù èèyàn nígbà wọlé bá a ṣe gba mẹ́ta lọ́kàn wọlé a ní gba méjì lọ́kàn wọlé aláàlẹ́yọ̀ kan wal-khaliqu war-rasiqu àánú lànà bí jẹ́ fún wa lábala àdìọ́ kan wa ọlọ́run laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ní mẹ́ta lọ́kan ọlọ́run bá ní wọ́n ti di kèfèrí o wa ma min ilahin illa ilahun wahid ọlọ́run bá ní ọ̀kan lọ́lọ́run ọba o ọ̀kan lòun o ẹ gbọ́dọ̀ lọ́wọ́ bá mi tẹ́ máa sìn lẹ́yìn ọba ẹyọ ọ̀kan ìdáwà gbàgbọ́ nìyẹn àwa ahlus-sunnah wal jama'a àwa ahlus-sunnah wal jama'a wa salafiyyun. Be proud of Salafiyya. Anywhere you are, anywhere you go, I'm a Salafi. They call down man. If you are not a Sufi, awala ṣe wà lójú ọ̀nà. Níta kan bẹ́ẹ̀ ni pé kọ́ dákun. Kó fẹsẹ̀ wà múlẹ̀ ń bẹ́ẹ̀. Ọlọ́run wa pa wá lédè siratal mustaqim. Àwọn náà, kàmá náà wọn náà ládùúgbò lóru. Kọ́lọ́wọ́n bá aláàkọ́ bá sẹ́ẹ̀tì ọpọlọ wọn kí wọ́n ráyè ronú sí ní Kùránì tàbí ṣe sọ kí wọ́n lè ṣe kíni wọ́n lè padà sójú ọ̀nà ọlọ́ bẹ́ẹ̀ bá ti ní àkídà tó lálàáfíà ìdààmú ni o wọ́n ń ta lọ́lọ́run òun ní mẹ́mẹ́mẹ́mẹ́ àwọn ọmọ tó wí aláàfáà ni tani sọ́wọ́
àbáni ọlọ́run bá aláàdì rasaku ìpèsè tó wá gbélé níta mẹ́ta àti àṣejẹ onígbín olójú màálù tó ń jẹ bóòlù òun jẹ olóhùn náà máa ń sọwọ́ tàbádì rasaku ọlọ́run méjèèjì. ẹ̀sìn táwọn abẹ́ ṣe kọ́ ẹ̀ ọlọ́run fàbítàgù indallahi rizqa ọlọ́run tẹ́ ẹ bá ń wá rísìkì ẹ gbé ọlọ́run ayé àkùrọ̀ àmọ́kàn yẹn sọ ma pé àwọn adáwìyàn ọ̀rá àánú ọlọ́run gbà ànábì ọjà àánú fún wọn torí pé tá ànábì mú wá ó ti dàrú mọ́ wọn ní lọ́wọ́ anita ní sọ̀yàn ìmọ̀mọ́ aláàní sọ̀yàn èyí tẹ́ wọ́n fi kọ́ àbáwọlé eléyìí kọ́ olóhùn náà wọ́n mọ nílé àwọn àlejànú al-i'tiqadatu al-mutanaqidatu lil-aqli as-salim ọlọ́mọdé pọ̀lọ́wọ́ tó dàrú mọ́ o àwa ti bọ́ sójú ọ̀nà o ọmọ ìyá mi ìtọ́ ń wá nídìí gbogbo àwọn jàǹkáwọ̀ yìí àwa náà ń rí i nídìí àdúrà o mọ̀ pé ilẹ̀ Yorùbá ẹnìkan ò lè gbélé Yorùbá ilé ìṣògùn alọ́kànjọ́ ni wọ́n ní kámẹ́ nìkan wá tí ó ṣògùn lẹ̀ Yorùbá òun sọ bí títí ṣògùn mo ní wọ́n náà má rìn gan tó fi máa gbogbo tí gbogbo ìyẹn ti ṣògùn nígbà tó náà dàrú mọ́ ọ lọ́wọ́ ta ni ń fún yẹn jama ta ni ń gbà lọ́wọ́ yẹn ta ni ń kẹ́ yẹn jama ta ni ń ṣìnà jama ta ni ń pa yẹn jama ta ló ní kẹ́ yẹn máa bẹ́ wa ma qadarullaha haqqa qadrihi àwọn yẹn mọ títóbi Ọlọ́run wàláhì ìgbà tí nǹkan kùrì sí yìí níjó ní ẹkún fẹ́ gbọ̀n mi Ọlọ́run ọba ní Allahu la ilaha illahu ó ní al-hayyul qayyum ìyìnra rẹ̀ ní o ó ní la ta'khudhuhu sinatun wala nawm ibi tí lọ ní pé ó ní lahu ma fi samawati wa ma fil ard lahu wahdahu Ọlọ́run bá ní òun nìkan ló ní gbogbo tó wà nínú sámà àti gbogbo tó wà nínú ilẹ̀ kílódé tó béèrè lọ́wọ́ ẹ̀ tó wà pé àwọn àjẹ́ ọ̀dọ́ wọn ló ti ṣe kínní ló ti ṣèrà padà àánú ni o ọmọ ìyá mi tàwíìdì tó níyẹn àánú ni o ní àánú tá lọ́n fẹ́ràn ànábì ṣe wà ní Ọlọ́run má gba àánú náà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí ò tí ì ní kọ́lọ́mọ́sá ìjà wọn náà ò ní.